Gómìnà tuntun rọ àwọn ọba mẹ́ta lóyè lọ́sùn láti lè jẹ́ kàlàáfíà jọba láwọn ìlú tí wàhálà ti ń ṣẹlẹ̀ lórí àwọn ọba tíjọba tó ṣẹ̀ṣẹ̀ kó gbá wọlé yàn sáwọn ìlú náà. Gómìnà Adémọ́lá Adélékè tó ṣẹ̀ṣẹ̀ gbọ̀pá àṣẹ ti rọ àwọn ọba mẹ́ta kan lóyè, bẹ́ẹ̀ ló júwe ọ̀nà ilé fún alága àjọ elétò ìdìbò ìpínlẹ̀ náà àtàwọn ọmọọṣẹ́ rẹ̀. Àwọn ọba náà ni Akírun tìlú Ìkírun, ọba Yínúsà Kádírì, Ọwá tìlú Ìgbàjọ, ọba Gbóyèga Fámọdún àti ààrẹ tìlú Ìré, ọba Adémọ́lá Olúpọ̀nlé. Ó ní káwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta tí Oyètọ́lá sáré yàn nígbà tó kù ọjọ́ díẹ̀ kó kúrò nípò náà fi ipò ọba sílẹ̀ kí wọ́n sì kúrò nínú ààfin. Ó wá pàṣẹ káwọn agbófinró gba àkóso àwọn ààfin ọ̀hún kí wọ́n máa ṣọ́ ọ. Nínú ìwé kan tí akọ̀wé ìròyìn gómìnà Ọláwálé Rasheed gbé jáde lórúkọ ọ̀gá rẹ̀ ló ti sọ pé pẹ̀lú àṣẹ tó rọ̀ mọ́ ipò gómìnà gẹ́gẹ́ bí olórí ìjọba àti agbára tó ní lórí ọ̀rọ̀ oyè àti yíyan ọba aláyé, yíyan àwọn òṣìṣẹ́ ìjọba sípò, gbígbé ìgbìmọ̀ kalẹ̀, ṣíṣe àyẹ̀wò ìwé owó àpò ìjọba àti àwọn ohun tó ní í ṣe pẹ̀lú ìgbanisíṣẹ́, lòun fi pàṣẹ pé gbogbo àwọn ọba aláyé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yàn sípò láti ọjọ́ 18 oṣù keje ọdún yìí ni kí wọ́n fipò wọn sílẹ̀. Ó wá ní kí àyẹ̀wò bá àwọn èèyàn sípò náà bóyá wọ́n wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ tí wọ́n fi ń yan àwọn olóyè tàbí ọba nípìnlẹ̀ ọ̀hún. Ó fi kún un pé láti fòpin sí wàhálà àti rúkèrúdò tó ti ń ṣẹlẹ̀ kí àlàáfíà sì lè jọba, ó ní káwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí, Akírun tìlú Ìkírun, ààrẹ tìlú Ìré àti Ọwá àti Ìgbàjọ sì kúrò nípò náà títí tí wọn yóò fi fìdí rẹ̀ múlẹ̀ pé ìyànsípò wọn bá òfin mu. Bákan náà ni gómìnà pàṣẹ pé kí alága àjọ elétò ìdìbò ìpínlẹ̀ náà, Ọ̀ṣun State Electoral Commission, ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ọládìtàn àtàwọn olóyè tó wà lábẹ́ rẹ̀ bíi ọ̀gbẹ́ni Yusuf Oyèníran, Suibat Àdùbí, ọmọọba Yínká Jíbóyè, Abọ́sẹ̀dé Omíbẹ̀kú, Dosù Gidigbi àti Wahab Adéwọyìn fipò wọn sílẹ̀ lẹ́yẹ òsọkà. Ó ní ìgbésẹ̀ yìí wáyé lórí ẹ̀sùn ṣíṣe owó mọ̀kùmọ̀kù, sísá níbi iṣẹ́ àti àṣìlò ipò tí wọ́n fi kàn wọ́n. Lára àwọn ìgbésẹ̀ tí gómìnà tuntun yìí tún ti gbé lẹ́nu ìgbà tó gba ọ̀pá àṣẹ ni pé kí gbogbo àsùnwọ̀n owó ìpínlẹ̀ náà di títì pa lójú ẹsẹ̀, pẹ̀lú ìlérí pé òpin yóò dé bá onírúurú àwọn ìwà ìbàjẹ́ àtàwọn ìwà atani-yóò-mú-mi tí ẹgbẹ́ òṣèlú APC ti hù kọjá nípìnlẹ̀ náà. Síwájú sí i, ó ní kò sí nǹkan tó ń jẹ́ ìpínlẹ̀ ọmọlúàbí, state of the virtues, mọ́. Ìpínlẹ̀ orísun ìyè, state of the living spring, tó ti wà tẹ́lẹ̀ ní kí wọ́n bẹ̀rẹ̀ sí lò padà báyìí. Bákan náà ló ní bí wọ́n ṣe yí orúkọ ìpínlẹ̀ Ọ̀ṣun padà sí state of Ọ̀ṣun kò bá òfin mu. Ó ní kí ohun gbogbo padà sí Ọ̀ṣun state bó ṣe wà tẹ́lẹ̀. Adélékè sọ pé òun yóò gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ láti ṣàyẹ̀wò onírúurú àwọn ìgbésẹ̀ ìjọba Oyètọ́lá bíi ìyànsípò àwọn èèyàn, ìgbanisíṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ohunkóhun tó bá jẹ́ àbájáde ìgbìmọ̀ náà níjọba yóò ṣiṣẹ́ lé lórí. Ó fi dá àwọn òṣìṣẹ́, àwọn aṣòfin, ẹ̀ka ètò ìdájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lójú pé ìjọba òun yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn, ìgbáyégbádùn àwọn aráàlú yóò sì jẹ́ ìṣèjọba òun lógún. Florence Babasola ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye Online.